ètò Ijiroro Owuro ló tún gbòde. ètò yìí ló ń bá wọlé kí n káàbọ̀ kí n máa fi ìlú ẹ̀kú àmójúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò Ijiroro Owuro. ètò yìí ló ní ládùn ṣẹ́gbọ́n. gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti ọ̀fà society. pẹ̀lú Ola Onabajo lórí Startimes television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Yorùbá yín ẹ máa yí gòrò ẹ máa wo Startimes. Bàbá mi mo ní mo ráàánú gbà ní tèmi ní ayérayé ṣe mo ráàánú gbà ní tèmi ní ẹ ṣé Ọlọ́run yanu wọn ò dá àjẹgbẹ́ mi lọ mo ráàánú gbà ní tèmi ní ẹ ṣé mo dúpẹ́ èmi erùpẹ̀ lásán tó ṣe lógo mo ráàánú gbà ní tèmi ní. Wọ́n pé ọ̀pọ̀ ẹgbẹ́ mi ló ti kú ọ̀pọ̀ ẹgbẹ́ mi ló wà lẹ́wọ̀n ọ̀pọ̀ ló ń ṣe fáin bára kiri àánú ni mo rí gbà n ò dá àjẹgbẹ́ lọ ẹ ṣé Olúwa mi mo ní mo ráàánú gbà ní tèmi ní ó ṣe arúgbó ọjọ́ n ó mọ̀ kí ọ ni n ó mọ̀ kọrin tuntun sí ọ lójoojúmọ́ nítorí mo ráàánú gbà ní tèmi ní. Kábíyèsí Ọlọ́run yanu ẹ ṣé bàbá mi àgbàlagbà oyàwó má ṣe gbé àdàgbà mọ́ tẹ̀pá àdàgbà má pààrọ̀ òye alápá kábíkábí gbogbo ìdílé Jésù Ọlọ́run tí jẹ́ èmi ní má ṣe bẹ̀rù àánú màmá rí gbà n ò má dá àjẹgbẹ́ lọ ọ̀pọ̀ ẹgbẹ́ mi ló ti kú ọ̀pọ̀ náà jọ bí wa tó jẹ́ pé wọ́n sì ti dẹni ilẹ̀ wọ́n ti dẹni àná bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ọ̀pọ̀ gan náà ló ṣì wà lórí òkè èèpẹ̀ tó sì jẹ́ yí pé ìgbérọ́jú jẹ́ rọ́jú mu ni àfi yọ̀ wọ́n òun níṣẹ́ la fi ń gbórúkọ ẹ̀yìn Elédùmarè ga gbogbo yín tẹ̀ wá wà nínú ipò rọ́jú jẹ́ rọ́jú mu lágbára Elédùmarè lágbára Ọlọ́run aláyè ìlera tó pé Ọlọ́run máa bá mi fi fún yín lórúkọ Ọlọ́run ọba kí n máa fi lè náà kí n máa fi kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Ijiroro Owuro kó àmójúbà àkọ́tún ètò Ijiroro Owuro lọ́jọ́ tèmi lórí Startimes television Yorùbá àtìyín gangan orúkọ tèmi Ola Onabajo ayọ̀lúwa ṣọlá fún mi aláṣàkẹ́ tìyín gangan tí ò common kí ló ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Ijiroro Owuro gbogbo yín pátápátá ni mo kí àlólódì ẹnìkan gbogbo ẹ̀yin àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo yín pátápátá náà là kí gbogbo yín tí ó jẹ́ pé ń múlù dùn ìṣe olórin ni o ìṣe alága àjókòó ni o ìṣe alérè orí ìtàgé ni o ìṣàdẹ́rìn pòṣónú ni o ní irú present situation tá a tẹ̀ wà nílùú wa yìí everybody ló ti fẹ́ wọ depression tán gbogbo yín tẹ̀ múnú àlàyé dùn tẹ̀ dàbí tèmi báyìí mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú fọmọnìyàn ṣe nítorí àwa náà ní tiwa tá à ń gbé pọ́n ṣùgbọ́n Elédùmarè náà là ń ké pè òun náà ló ń bá wa tán gbogbo ìṣòro wa kájọ máa fi ọpẹ́ kájọ máa fi yìn kájọ máa dá padà fún arúgbó ọjọ́ wọ́n rọ̀ wá ní pé kẹ́ wá mú kàlẹ̀ owó kẹ́ mú tọmọ kẹ́ mú tàìkú baálé ọ̀rọ̀ ká tún jọ ṣètò Ijiroro Owuro tèní abájọ máa ń ṣe náà ni ká tún jọ ṣe tèní kódùn kó lárinrin bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ bí mo ti ń dé sórí ètò èmi àti ìyàwó àti àjọ máa sọ̀rọ̀ lénìí ìyàwó àtọ́ wọ́n sẹ̀ǹpẹ̀mẹ́ǹtò àwọn náà lájọ dé sórí ètò ìyàwó àìká ọ̀bọ̀ sórí ètò ẹ̀lẹ́mà ẹ̀kú kalẹ̀ gbogbo lè ń kọ́ sọ́nìkẹ́ kí wá gbogbo ọ̀rọ̀ mọ̀ràn tẹ́ ẹ máa gbọ́ lẹ́nu tèmi lénìí mo promise yín pé ẹnu ìyá wa lẹ máa ti gbọ́ nítorí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ wọ́n máa gbà wá nímọ̀ràn wọ́n máa ṣe gbogbo ẹ̀ fún wa lórí ètò Ijiroro Owuro lórí Startimes television Yorùbá àti yín tá a bá padà dé ká wá tẹ̀síwájú ní ọ̀rọ̀ tá a sọ ẹ kú kalẹ̀ à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà
padà sórí ètò Ijiroro Owuro lórí Startimes Television Yorùbá àtìyín. Ó ga jù lórí ètò lóore ní fún àǹfààní ẹ̀ tẹ́ ṣe darapọ̀ mọ́ wa. Sọ fún yín lẹ́ẹ̀kan, orúkọ tèmi Ola Onabajo. Ṣẹlẹ̀ ní sọ fún yín ìgbà tẹ́ ń bọ̀ pé ẹ rẹwà mà. Àwọn dádì sọ fún mi. Mo like dádì jàre. Dádì tètè ya sọ fún nǹkan wọn pé ó kéèyàn kan tó sọ fún ẹ lójú ọ̀nà ọmọ dá síbẹ̀ ẹ rọra mà ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká ṣe báyìí àwọn aráalé ti rí ojú tìyín bóyá kẹwulẹ̀ bá mi ṣe àfihàn ara yín fún àwọn aráalé. Orúkọ mi Prophetess Adenike Titi Alayo. Mo kí gbogbo ojú tó ń wò wá mo kọ́ pé a kú dédé àsìkò yìí lórúkọ Jésù ojú tẹ fi ń wò ó ní fọ́ bẹ́ẹ̀ lè ti tẹ fi ń gbọ́ wa kò ní di lórúkọ Jésù èrè lówó ojú rí èrè lójú yẹn máa rí. àmín o ìyá wa ti in fact nígbà tán sọ pé Prophetess Adenike ó ti yé eyín bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé àdúrà gan-an wọ́n fi bá wa gbé lẹ́gbẹ̀ẹ́ wọ́n ní èrè báyìí lójú owó ń rí ire lójú ọmọ ń rí ire ní kí ojú gbogbo wa kó máa rí lọ́lá Ọlọ́run ọba àní rọ́rùn àní rí tí ò dáa lórúkọ Jésù. Ìyá wa irúfẹ́ àwọn iṣẹ́ wo lẹ máa ń ṣe gbogbo iṣẹ́ tẹ máa ń ṣe pátápátá. Ẹ ṣé. Yes ma. Náà kọ́kọ́ mo jẹ́ nurse. Alábẹ́rẹ́ bọ́n iṣẹ́ tí mo tún yàn láàyò iṣẹ́ alága ìdúró alága ìjoko ni ìjẹ́ tó máa ń ṣe àdè máa ń tún kọ́ àwọn èèyàn náà níṣẹ́ yẹn náà bákan náà níṣẹ́ alága yẹn náà. Ẹ ń kọ́ wọn ní iṣẹ́ alága ìdúró alága ìjoko bẹ́ẹ̀ni ẹ tún ṣe alága ìdúró àti ìjoko náà. Bẹ́ẹ̀ni. Iṣẹ́ wòlíì ńkọ́? Ìṣòro náà ń tẹ̀síwájú. Ṣé iṣẹ́ wòlíì jẹ́ sáré bèrè nítorí a ṣe rí ẹ̀yin tó yẹ pé ẹ̀rẹ̀ wà tún ní àwọn iṣẹ́ míì tí ẹ̀ ń ṣe. Ṣé iṣẹ́ wòlíì ṣe mú ní full time ni? Arama. Okay. Arama. So iṣẹ́ wòlíì yẹn mo ń ṣe lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ ìjọ tí mo wà. Kò ṣe pé mo mú pé gẹ́gẹ́ bí iṣẹ́. Tí má dẹ̀ tún wá invite mi sáwọn other churches wọ́n ti ṣe ìránṣẹ́ náà bẹ́ẹ̀. Ó dà ó túmọ̀ sí pé wọ́n ṣe máa ń pè yín náà káàkiri àwọn ìjọ pé kẹ́ wá ṣe iṣẹ́ ìránṣẹ́. Ó dà àmì òróró á máa pọ̀ sí i lọ́lá Ọlọ́run ọba. Níbi a ṣe máa sọ̀rọ̀ nídìí iṣẹ́ ìránṣẹ́ náà bí iṣẹ́ ìránṣẹ́ náà tẹ̀ ṣe bẹ̀rẹ̀ ṣùgbọ́n kàtẹ́ kọ́kọ́ dúró ẹni nọ́ọ̀sì ní ẹ̀ ń gún bẹ́rẹ́ iṣẹ́ nọ́ọ̀sì ẹ̀ṣin ń ṣe òun náà títí dé ní. Bẹ́ẹ̀ni. tẹ́tí ń ṣiṣẹ́ nọ́ọ̀sì ti tó ọdún mélòó? Iṣẹ́ nọ́ọ̀sì mo bẹ̀rẹ̀ yẹn ní 1998. 1998. Ẹni pé. Mo sọ pé. Ẹ sọ pé. 1998. Wow! Ọmọ tàbí ní ọdún 1998 ó mà ti fẹ́ pọ́gbọ̀n ó ti pọ́gbọ̀n ọdún gan tán. Kẹ́ni wọ́n náwó sókè àwọn tán bí 1990 wọ́n ti tó wọlé ọkọ wọ́n ti wọlé ọkọ dáadáa 24 years kan yẹn bẹ́ẹ̀ 24 years ó dáa ẹ já ṣe báyìí ẹni ẹ tí wọ́n ṣiṣẹ́ alága dúró alága jókòó iṣẹ́ alága dúró ìjókòó náà gbà ó lẹ ti bẹ̀rẹ̀. Ẹ ṣe mà iṣẹ́ alága dúró yẹn mo bẹ̀rẹ̀ ní 2002. 2002 mo bẹ̀rẹ̀ fully. Kọ́ tó ṣe ni pé year 2000 ọ̀rẹ́ mi kan fẹ́ wed so alága tán wá pè wá síbẹ̀ lọ́pọ̀ ṣáà ṣe bákan. ṣáà ṣe yọ̀bọ̀. Ẹ ṣe so mi dẹ̀ ní church máa ń minister mo wà ní drama mo wà ní choir so àwọn ọ̀rẹ́ tó ń bẹ̀ ni sínú gẹ́gẹ́ bá ṣe kí ní ìgbọ́n máa ṣe jù báyìí lọ nígbà mi tẹ̀ sí ní passion fún mi tẹ̀ sí rògbò mo lè ṣiṣẹ́ yẹn tí mo ṣe join àwọn tó ń ṣiṣẹ́ yẹn lọ́jọ́ yẹn ni àjọṣe ṣe ló dàbí pé àbí mo ti mọ̀ tẹ́lẹ̀ so ìyẹn ló wá bí tí mo fa ṣiṣẹ́ yẹn ọ̀gọ̀ then ibi tí shop mi wà ń gbà yẹn mo wà ń Ìbàdàn mo wà ń gbà yẹn ní side Ìjókòdó ní Sango area nìbàdàn ibẹ̀ ní shop mi wà ń gbà yẹn mo ṣí chemist shop síbẹ̀ so ó ní woman kan náà tí ó ní shop síbẹ̀ teacher ni òun ti ṣiṣẹ́ alága yẹn ló ń ṣe
so ni wọ́n sọ fún pé àwọn èèyàn máa sọ pé mo lè ṣiṣẹ́ yìí o mo capable o gbogbo àwọn everything ok ẹ̀nà ni pé no problem pé kájọ máa ṣe so látara ẹni yẹn mo ti wá ní ìmọ̀ kò í mọ̀ṣẹ́ gbogbo iṣẹ́ láyè èyí gbọ́dọ̀ ní ìmọ̀ lórí iṣẹ́ yẹn láti ṣe so à ń pẹ́ ní ẹni mama teacher ni ó wà ní Ìbàdàn ó ló fi jẹ́ pé relationship mo yìí ń bọ̀ bẹ́ẹ̀ ó ṣe pàtàkì mo téèyàn bá ń ṣe torí pé kí ni somebody needs somebody to become somebody èèyàn nílé èèyàn somebody to become somebody in life. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà dẹ̀ máa ní relationship wọn á máa fọwọ́ mu yẹpẹrẹ. torí pé ẹni yẹn ká ní relationship yẹn àbí mi ò wọ dáadáa sígbà yẹn tí máa lọ bá gan ó lè kàn sọ pé ẹ lè ṣe mọ̀ torí pé good relationship tó bá dẹ̀ tí bí bá dẹ̀ ti dá mi sọ mo lè máa fi focus mo lè má tún ní focus mo lè má ní fíṣọ ẹ̀gbọ́n mo lè má tún ní passion fún ọ pé ẹ wo ti ní ẹ wo ṣe mọ̀ bó torí pé good relationship positive relationship tó wà láàrin àtẹni yẹn ó yẹ ní ẹni ìdẹ̀yàn gidi ni màá fọ́nà wọn ó dẹ̀ kọ́ mi níṣẹ́ yẹn so 2002 gan back to your question 2002 gan mo wá bẹ̀rẹ̀ tẹ wá bẹ̀rẹ̀ fúlẹ̀ ilé tẹ lọ jump sí yẹn ọdún wo nìyẹn tán ní níkẹ́ gangan 2000 nìyẹn 2000 nìyẹn ilẹ̀ ti ta sí náà gbogbo ẹ̀ ti lé lógún ọdún àti 2002 àti 2000 gbogbo ẹ̀ náà ló ti lé ní ogún ọdún torí 2022 láti lò tọ́ yìí ó dáa iṣẹ́ alága ìjókòó alága àdúró ẹ ti bẹ̀rẹ̀ láti bí ogún ọdún ẹ ti mú ní ọ̀kúnkúndùn ẹ ti ń ṣe ní ìgbà tẹ́ ẹ máa bẹ̀rẹ̀ ṣe ẹ find it interesting. God bless you. kẹjọ tẹ bèrè yẹn ohun mi rántí ní ọdún náà dá 2002 yẹn first iṣẹ́ tí mo máa kọ́ ṣe mo lọ bá bàbá onílù tí mo fẹ́ ló ń gbà yẹn ọgbà bàbá olú nìyẹn ní bàbá onílù orí aré ní Ìbàdàn ní Àgbájé side mo lọ bá bàbá yẹn pé bàbá mo nídìí nílù mo fẹ́ lọ ṣiṣẹ́ alága kankan bọ́n mo sọ bàbá yẹn pé mo ò tí ì ṣe rí pé first time máa kọ́ lọ ṣe nìyẹn o mo sọ fún bàbá pé bàtà bá lọ ṣiṣẹ́ yẹn iṣẹ́ yẹn iṣẹ́ yẹn ó wà glorious bàtà máa parí mo sọ fún bàbá pé bàbá ṣe lè bí pé àkọ́kọ́ iṣẹ́ tí mo máa ṣe lélẹ̀ báyẹn ni wà ó ẹ ti jáde mi ò lè gbàgbé statement yẹn bàbá yẹn ni ẹ ti jáde lọ́dún náà mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn o wẹ́rẹ́ ṣe bá tẹ̀sí ṣe ń ṣe sí tọ́lú ṣe ń gorí ọdún ṣe ń tún yàtọ̀ sí so the more tọ́jú ṣe ń yàtọ̀ sí yẹn ta tún lọ fóríṣi mọ̀ kó mọ̀ mo tún put more interest sí. interest yẹn tún pọ̀ sí nínú iṣẹ́ yẹn. ṣùgbọ́n jẹ́ mi sáré bèrè lé nídìí ṣe alága yẹn ní bí 20 ọdún sẹ́yìn àti ti òde ìwòyí inú mi dùn pé ẹ sọ pé ẹ ṣì ń ṣe láti 20 ọdún yẹn títí dèní ẹ ṣì wà ń díẹ̀ ṣé kò wá tì sí àwọn ìyàtọ̀ tẹ ṣe ń ṣe ní bí ìyá 2002 yẹn àti ìyá 2022. ìyàtọ̀ wà ọdọọdún gan ìyàtọ̀ wà ọdọọdún ìyàtọ̀ wà tí èèyàn bá ń ṣiṣẹ́ kan ó gbọ́dọ̀ máa tó kó bó ṣe ń ṣe lọ lánàá ló gbọ́dọ̀ ṣe máa ṣe lénìí ìyàtọ̀ gbọ́dọ̀ wà torí pé ṣe mọ̀ pé ayé ń sìn sẹ́ńtúrì tàti ẹ̀wà yìí ayélujára àwọn ọmọ kékeré gan ti wọnú ẹ̀ ṣe mọ̀ àwọn youth la dẹ̀ ń ṣiṣẹ́ yìí fún jù so bẹ́ẹ̀ni arúgbó ṣe ìyàwó tá a fẹ́ ṣe tún mi gbé ló tún dẹ̀ tún kù so ṣe mọ̀ a gbọ́dọ̀ máa fi àwọn nǹkan tuntun tó máa wú àwọn youth yẹn lórí a gbọ́dọ̀ máa add to it a gbọ́dọ̀ máa fi sí ká máa fi kún so ìdí tó gbọ́dọ̀ fi yàtọ̀ ni ó ti yàtọ̀ tá a ṣe ń ṣe ń gbà yẹn bóyá ṣẹ̀mú bàtẹ́ yẹn máa bẹ̀rẹ̀ iṣẹ́ alága yìí àwọn ìyàwó lé lọ́kàn ṣe táyé ń gbà yẹn lórí òkìrò kíndìn kan dìyàwó nígbà yẹn ẹ fún wa níyàwó wa àwọn bí gbogbo nǹkan yẹn ló wà ń gbà yẹn so nígbà tí ó di pé alága dé àwọn ìyàtọ̀ díẹ̀díẹ̀ wà fún àwọn nǹkan tó jẹ́ àmúyẹ tó mú àtúmùdùn ó tún àdẹ̀ sí bẹ́ẹ̀ náà níṣẹ́ yìí nígbà tá a ti bẹ̀rẹ̀ àtúngbọ́dọ̀ máa mú àwọn nǹkan míì tó máa tún jẹ́ kó tún wú ní God bless you ma àgbọ́dọ̀ máa àdẹ̀ mọ́ nítorí pé ó ń yàtọ̀ nìyẹn ọdọọdún ló dẹ̀ ń yàtọ̀. ṣé ẹ wá lè ṣe àpẹẹrẹ kan bí nǹkan tí kì í ṣe tẹ́lẹ̀ tẹ̀tí mú wọ́n sìn bóyá ní ìyá 2000 yẹn irú nǹkan báyìí kò sí níbẹ̀ bóyá sìn ó ti wà níbẹ̀
tàbí ní year 2000 yẹn nǹkan báyìí ó wà níbẹ̀ ṣùgbọ́n nísìn ẹ ti fà kúrò. ẹ ṣe mà nígbà tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣe alága a máa gbígbà yẹn tá bá fẹ́ mú ìyàwó jáde wọ́n lè máa kọ́kọ́ mórí ìyàwó jáde wọ́n á kọ́kọ́ mú kan wọ́n á fún lówó sí lójú wọ́n máa bùrọ̀ ìyàwó wa a fi gbowó bá tún yà tún mú kan tó wá wọ́n lè mú títí wọ́n lè mọ́ rẹ̀ ìyàwó wọ́n á tún mú jáde bọ́n tó yá a rí pé no kò dáa kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ẹni tó ní nǹkan gangan ẹ jẹ́ kó bọ́ ta amúyàn kúrò bẹ́ẹ̀ ó di pé rí ìyàwó gbogbo la máa mú jáde. lóòótọ́ ni. ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ tí mo tẹ̀sọ́ pé ó tún yàtọ̀ ń bẹ̀. nígbà kan tá a bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí ilé ìyàwó wọn á sọ lórí ìjókòó ẹbí ọkọ nìkan la máa ń kó wọlé ṣùgbọ́n nísìn àtẹ̀bí ìyàwó àtẹ̀bí ọkọ la ti ń kó wọlé. kí ló tẹ̀ tó kẹ́bí ìyàwó wọlé ṣe nínú ilé wọn la wá bá wọn. bó ṣe jẹ́ nínú ilé wọn tó ṣe mọ̀ pé ok bóyá sitting room náà ti fẹ́ ṣe àbọ̀tẹ̀ ta tẹ́ǹtì àbọ̀tẹ̀ gba hall ni ṣe àpótí kò nínú yàrá wọn so àwọn àfijọ́ àti ayọ̀ àkọ́kọ́ fi gbé ilé ìyàwó àfi gbé wọn jáde àti bàbá ìyàwó ìyá ìyàwó wọn wájú àwọn ẹbí wọn tẹ̀lé wọn lẹ́yìn akọrin fún wọn akọrin ìdárayá orin ọpẹ́ orin ìlú wọn àgbé wọn wọlé ṣe mọ̀ pé a ti pípé àwọn gan pé ṣe mọ̀ àwọn tó nílé gọ́gọ́ tí ó kọ́ wà ní ayọ̀ ẹ wá jókòó tẹ́tẹ́ bí o tó pẹ́ yín kan lẹ́ni kan bọ̀sẹ̀ yín kan fúnra yín gan ẹ̀sìn ọkọ̀ jó ní tọ́kọ́ dùn kó tó pàṣẹ pé àgbàlejò wọlé irú àwọn kan mìíràn tún tààmúwọ̀ ní tí ó dẹ̀ síbẹ̀ tẹ́lẹ̀ ara nǹkan tí àmúwọ̀ náà nìyẹn. tó ti mú wọ náà nìyẹn ó dẹ̀ dà bẹ́ẹ̀ torí gbogbo ẹ̀ náà gbọ́dọ̀ máa ṣe ní mẹ̀lọ ni ìyàwó lẹ́yìn wá kọ sí àwọn ọmọ òde ìwòyí pẹ̀lú ayẹyẹ ìgbéyàwó tí wọn ayẹyẹ yẹn náà fẹ́ ṣe. ó ní o wọn wo ohun tó wà lẹ́yìn ẹ̀fà tó ju èje lọ ìyàwó lẹ kọ sí àbí àmọ̀ràn wo lẹ fẹ́ bá ń fún wọn láàrin yẹn ká tó kúrò níbi bẹ́ẹ̀. ẹ ṣe nípa tí mo sọ láàrin yẹn ni pé marriage ṣe ni wedding marriage yẹn àwọn èèyàn pé wedding is for just for a day ọjọ́ kan láyẹyẹ yẹn ṣùgbọ́n marriage for life ni o together forever ni together forever ni for better for worse than ni for better for worse ni for better ni for good irọ́ o ṣẹ́rí because mo kàn fẹ́ sọ fáwọn òde òwe ni pé ó ní àwọn ó gbọ́dọ̀ ṣẹ́rí kò sí pé marriage kò sí pé mo kàn jump into it o ó gbọ́dọ̀ ní àwọn training tó gbọ́dọ̀ ti ṣe kí ni tó gbọ́dọ̀ ti tẹ̀lé or bóyá seminar or bóyá training or counseling kí n pè bẹ́ẹ̀ tó gbọ́dọ̀ ti pass through kó tó gbọ́dọ̀ pé yes mo pick ọ̀tọ̀ relationship ló dùn gan ẹ lè máa ríra yín kẹ́ máa fẹ́ pé boyfriend girlfriend but when it come to àti fẹ́ fẹ́ra wa ó ju ayẹyẹ yẹn lọ mà ó ju ayẹyẹ ọjọ́ yẹn nìkan lọ mà ṣòro nǹkan bẹ́ẹ̀ yẹn ní ọ̀dọ̀ wọn a máa ń ṣe counseling yẹn fún wọn a máa cancel wọn pé lóòótọ́ ẹ ti wò ó ṣé ẹ fẹ́ fẹ́ra yín ṣé o ti rí àlè bẹ́ẹ̀ tó ní bó ṣe wà yí ṣe rí kò sí ìgbéyàwó tí ó láre bù. bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀. kí ló dé fa ni pé ìwọ ọkọ ń bọ̀ láti background ọ̀tọ̀ ìyàwó ń bọ̀ láti background ọ̀tọ̀ ṣe mọ̀ ìṣe wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ọ̀tọ̀ọ̀tọ̀ ni. bóyá tó pé tó máa jẹun tán lé wọn wọ́n ti ní àwọn ìṣẹ̀lẹ̀ tó máa palẹ̀ mọ́ ó ní máa fa bọ́ wọ́n fẹ́ẹ̀ lè máa bá wọn ṣẹ́nu nù tí wọ́n bá lọ fọ́kọ tó pé lè tiwọn fúnra yín lẹ máa gbá bọ́ fúnra yín lẹ máa fọ́ fúnra yín máa ṣe mọ̀ pé ó máa fẹ́ ẹ máa fọwọ́ lọ ẹ máa gúnyán lọ ẹ máa gúnyán ẹ fún lọ kò sí pándò lọ́dọ̀ tiwa. God bless you ma ẹ tún fọwọ́ lọ ata ni ṣe mọ̀ pé tí wọ́n bá jọ reasoning dáadáa papọ̀ kàn jọ jókòó pé bála ṣe ń ṣe tó bá fẹ́ ra tó máa fẹ́ aníṣù ó gbọ́dọ̀ jẹ́ ó gbọ́dọ̀ jọ agree ó náà ní nínú Amos ó sọ pé ní ó ní can two work together except they were agree so wọ́n gbọ́dọ̀ agreement yẹn gbọ́dọ̀ wà tí wọ́n ti jọ agree láàrin ara wọn wọ́n á dẹ̀ jọ wọ́n sọ ok bála ṣe fẹ́ máa ṣe tó gbọ́dọ̀ wà so tí wọ́n fẹ́ sọ fún wọn gẹ́gẹ́ bí ìmọ̀ràn ni pé kọ́ ò sí mind wọn pé mò ń lọ síbẹ̀ o to stay. ọ̀rọ̀ tún nìyẹn o to stay ni o kò sí for worse for go. tó bá ti mọ̀ pé mo lọ síbẹ̀ to stay á mọ̀ pé oríṣi kan mo lè bá pàdé ńbẹ̀ ṣùgbọ́n nípa àdúrà kò sí nǹkan tàdúrà lè ṣe tì àti nípa determination yẹn gangan. determination tó ti mú dání nígbà tó ń lọ mo ń going to stay. stay ni o kò wá sí nǹkan tó mo lè bá pàdé ńbẹ̀ o to stay náà ni determination yẹn ló máa help ẹ pẹ̀lú àdúrà tó máa fi gbé táwọn tó bá gbélé èdè
ògbédé ni mo sọ pé to stay ni o To kò stay sí bá ti pé tó pé nǹkan tí mo ti wá rí àmì wò yìí challenge yìí challenges máa fa kúrò to stay ni pẹ̀lú àdúrà ọ̀nà adẹ́rùn wọn lọ́wọ́. ẹ ṣeun ìyá wa ìyá wa ń dá wa nímọ̀ràn à ń bèrè ibi tí ìrìn àjò iṣẹ́ alága bó ṣe bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn wọ́n sì ń ṣàlàyé fún wa wọ́n ní for everything for stay ká mọ̀ sọ pé for worse for stay èyí nítorí àṣà ẹ̀yin ọmọ ọ̀sìn ní for worse for go for better for stay for better for stay for worse for go nínú ìgbéyàwó àti gbọ́dọ̀ ní lọ́kàn ọmọ tó ti ní lọ́kàn pé for better for stay for worse for go ṣé ìyẹn ni a máa wá sọ pé kó dúró tí gbogbo ẹ̀ bá yí bírí ìyá wa ní kò sí nǹkan tó ń jẹ́ for worse for go for stay ni for better for worse ìyá wa fẹ́ lọ dé òkè lọ́hùn náà ẹ ṣe ká ṣe báyìí ṣé a lè rí bóyá fọ́nrán iṣẹ́ yín náà wò níbi tẹ́ ti ń ṣe alága ká lọ wò ń lé tẹ̀ jẹ́ bí tẹ́ ti ń kọrin fún ìyàwó kan náà káwa náà ká lọ fi dára yá lé a lè rí wò ṣó wà lórí YouTube ni àbó wà lórí. ó wà ní Instagram. ó wà ní Instagram wà Facebook. ó dà ẹ bá wa ṣọ̀nà bá ṣe rí wò nílé ìyá wa ní ká lọ wo ìkan lára àwọn ibi táwọn náà ti ń sọdí mùkẹ́mùkẹ́ tí wọ́n ti ń so ọmọ pọ̀ nítorí iṣẹ́ ìránṣẹ́ tó lágbára kan náà ni iṣẹ́ alága. Bẹ́ẹ̀ni ká lọ fi yẹn náà ká fi sinmi díẹ̀ fún ìṣẹ́jú bíi méjì tá a bá padà dé ká wá tẹ̀síwájú náà ọ̀rọ̀ tá a sọ ẹ kú kalẹ̀ à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá tìyín ga jù lórí ètò lóore ní èmi pẹ̀lú ìyá wa Prophetess Adenike Titi Alayo mo fẹ́ kẹ́ ẹ sọ ni kí ẹ má lọ sọ pé Titi Layo. Titi Alayo. Prophetess Adenike Titi Alayo lájọ wà lórí ètò lóore ní wọ́n sì sọ ìrìn àjò iṣẹ́ alága dúró alága jókòó bó ṣe bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn. ẹ jẹ́ kí n mú ẹnu kúrò díẹ̀ lórí iṣẹ́ alága dúró alága jókòó ẹni ẹ̀ ń ṣe iṣẹ́ nurse. Bẹ́ẹ̀ni. kí ni ẹ ṣe tó bára yín nídìí iṣẹ́ nurse. ẹ ṣe iṣẹ́ tí mo ti kọ́kọ́ ṣe nìyẹn tí mò ń ṣe gangan gan láti pé òkè ọmọ ń ka school tán o ọmọ wa fẹ́ ṣiṣẹ́ o ṣe nọ́ọ̀sì mo ṣe láti ilẹ̀ ni ẹ lọ ṣe láti ilẹ̀ ẹ̀dẹ̀ ni ẹ̀ ṣe ń ṣe títí Títí dọ̀la mẹ́gbàá nídìí iṣẹ́ nọ́ọ̀sì yìí báwo ni ó ṣe ń fún yín láyè láti ṣe àti iṣẹ́ alága pọ̀ mọ́ wòlíì àti nọ́ọ̀sì ẹ̀dẹ̀ sì tún ráyè ti lé. iṣẹ́ nọ́ọ̀sì yẹn mo ń ṣe fúnra mi ni mo ṣe lábẹ́ ẹnìkankan ìyẹn ló fi jẹ́ kó fi rọrùn fún mi tí n bá níṣẹ́ tálága máa lọ ṣe tí nọ́ọ̀sì bá yọjú máa ṣe máa dá wọn lóhùn so mo dẹ̀ ní kẹ́mísítọ̀ náà sọ pé mo dẹ̀ láwọn ọmọ ìgbà sí àwọn tó lè attend sí wọn. ẹ ní ibi tẹ́ tún ti ń ta oògùn ẹ ti mú pé mo á ní kí n béèrè pé ṣé ẹ̀yin specialize lé bóyá àwọn tó ń gbẹ̀bí àbí àwọn tí ara wọn ò dá nìkan. ẹ ṣe mà gbogbo aspect nursing náà la generalize tí máa tẹ wá rí patient tó yẹ pé nǹkan tí ó jẹ́ títí ẹ̀yẹn o aláwọn doctor tá máa rí fáwọn sí bóyá fútojú ni o à ń doctor tá máa rí fáwọn fútojú bóyá tẹ̀yìn ni o bóyá ti ẹni tó ń wojú lọ àwọn so ti láwọn doctor tó yẹ pé ibi tó specialize lórí tá máa rí fáwọn sí orí sọ́dọ̀ mi. ó dà Ọlọ́run máa ràn yín lọ́wọ́ ẹ jẹ́ sáré bèrè lè ká tó kúrò ń bẹ̀ nídìí iṣẹ́ nurse láti bí 20 ọdún ó lé 4 kí ni àwọn tẹ̀tí bá pàdé bóyá bí àdójúkọ. ẹ ṣe àdójúkọ pọ̀ lákọ̀ọ́kọ́ ní tí mo rí ni pé nígbà tí torí nígbà yẹn mo ṣe nọ́ọ̀sì yẹn mo fẹ́ ṣe under government nígbà yẹn mo gba form sí UCH Ìbàdàn mo lọ sífẹ̀ náà but mo bá jàkulẹ̀ pàdé ń bẹ̀ so àwọn náà decide pé torí pé iṣẹ́ yẹn wù mí mo ṣe wà lọ kọ́ ńgbà yẹn mo ti ní ọkùnrin mi kan tó yẹ pé àwọn tí ní well established company. so
wọ́n á lọ sọ́dọ̀ wọn hospital wọn láti lọ kọ́ so àdúgbò mo ní sọ pé mo bá pàdé bẹ́ẹ̀ ni pé tẹ́bá ní a fẹ́ ṣiṣẹ́ oṣù owó tó máa fún yín owó yẹn kò tó nǹkan kò tiẹ̀ bá mi ṣe nínú kò ní ìtumọ̀ pé kò ní ìdí kí n máa lọ ṣiṣẹ́ lọ́dọ̀ èèyàn kan òun ló fa tọ́jọ́ kọ́ ṣọ́ọ̀bù oògùn alákọ̀ọ́kọ́ tó kọ́ sí nígbà yẹn tí mo fi bẹ̀rẹ̀ nígbà yẹn mo ṣe wá ń ta oògùn nìyẹn mo dẹ̀ ń káwọn ọmọ ṣẹlẹ̀ nígbà yẹn ń ba dánmọ́ nígbà yẹn so máa ń káwọn ọmọ náà àwọn treat èèyàn ṣe everything tá a bá ní any treatment ó lè jẹ́ lé patient náà máa ti lọ treat ẹ̀ ìyẹn nígbà tí mo ti ṣe tán mo ti gbòmìnira tí mo ṣe graduation nìyẹn o àwọn dábàá mo ti ń kọ́ṣẹ́ lọ́wọ́ à ń ṣe lọ́dọ̀ ọ̀gá báwo tí mo ṣe freedom yẹn so ó lè jẹ́ lé patient ó lè jẹ́ bóyá lé ọ̀dọ̀ wa so mo wá stop láti máa ṣe torí pé wọ́n lè lù ẹ́ yọ ṣùgbọ́n ọlọ́mọṣẹ́ ní iṣẹ́ láàrí kó sówó abẹ́rẹ́ nǹkan tó bí tí mi ò ṣe wá ṣiṣẹ́ lọ́dọ̀ èèyàn kan mọ́ nìyí tẹ̀sí wa lọ dá dúró ó dà àsìkò nígbà wá láàyè púpọ̀ àkànfẹ́ gbọ́ ìrìn àjò yín nídìí iṣẹ́ olùtọ́jú ẹni iṣẹ́ nọ́ọ̀sì náà ni ẹ jẹ́ padà sídìí iṣẹ́ alága dúró alága ìjókòó yìí tí ẹ yàn láàyò tẹ́ ẹ ń ṣe kí n kọ́kọ́ bèrè náà pé nídìí iṣẹ́ alága dúró alága ìjókòó ṣé ó ní ọjọ́ kan bóyá àbí iṣẹ́ kan tí ò dùn mọ́ yín nú tó bà yín nú jẹ́ gan-an. ẹ ṣe kò lè sí kí ẹ máa wà bẹ́ẹ̀ni ṣe mọ̀ pé àwọn clients wa oríṣiríṣi ni wọ́n individual differences ẹlòmíì máa pọ́n yín lé ẹlòmíì máa wọ pé ṣé mo ti sanwó fún un akàn ṣe mọ̀. àwọn wo ni àwọn never shop wo ni àwa là ń fún wọn lóúnjẹ tó ẹ̀dẹ̀ máa bá mi pàdé mẹ́tọ́ pé inú igan máa dùn ṣáàrí tó jájú bẹ́ẹ̀ ni pé wáyé pé ṣe nìka ìlàbá gbà ìyẹn ló máa ń le jù àwọn àfà àwọn òdàfọ́ òdè fẹ́ gbọ́ alága tó wáyé pé tó jẹ́ Christian kí fún kẹ́ pé pásítọ̀ pé ẹ fún wa ló pín prayer wọ́n máa ṣe bọ́ tó yẹ pé àwọn àfà ni àjẹjẹkẹ́ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ní àtà ló máa fún wa ló pín prayer àfà alágbájá ni tí wọ́n ti gbélé wọn lọ́wọ́ yìí tẹ́ ẹ̀ bá múra bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn máa parí sí. wow ó pín prayer my sister. tí wọ́n wá sọ open prayer di sin ni. ní ó di sin ó di gbogbo ẹ̀ nìyẹn o open prayer di pé àfọlá àwọn kíníkan kíníkan. bó ṣe tó mi ò ṣe muslim ò bọ̀ ṣe mọ̀ iṣẹ́ wa ó jẹ́ christian ò ṣe muslim àbò jẹ́ muslim kò ṣe tí ṣe kankan o gbọ́dọ̀ lè àṣẹ professional alága o gbọ́dọ̀ lè ṣiṣẹ́ fún nìkáyò ilé muslim ni o àbí christian ni o even kò sí lù tí ìwọ́n lè má lè ṣiṣẹ́ fún ó máa jẹ́ intertribal ni kò sí kó àjà Hausa kò bá jẹ Yorùbá kò bá jẹ Delta gbọ́dọ̀ lè ṣe gbogbo ẹ̀ papọ̀ ṣe mọ̀ but àwọn àdójúkọ tó máa ń dojú kọ number one ni mo sọ ní tàwọn afáàní alákọ̀ọ́kọ́ èyí tó bá fún lórí prayer báyìí wọ́n prepare ayé lè di 2 hours program yẹn ti ọkọ̀ ṣe kíní ọ̀ tó bá yẹ pé tó máa pọ̀ ó ti wọ́ lọ ṣe àbí tó yẹ pé àwọn aláàfáà náà kọ́ fẹ́ ṣiṣẹ́ mi ò ṣe in fact bí wọ́n ti ẹ̀ máa fẹ́ gbáradà ló bá ti kọ́ kàkà ló bá ti wà mẹ́yìn wọ́n máa tún wá jẹ́ kó pẹ́ gan-an àfi tẹ́ bá wọn sọ pé wọ́n nímọ̀ dáadáa tó wà wẹ́ẹ́dínẹ́lẹ̀ tó dáwọ́ tó kàwé tó educate kí n pè bẹ́ẹ̀ ọ̀bẹ láwọn ọjọ́ kan nínú àwọn tó jẹ́ muslim sọ pé wọ́n waste time bí àwọn lọ́bi ìyàwó ni bí àwọn lọ́bi némi ni pápápá ni ṣùgbọ́n bàbá wọn mi pàdé èyí tó pọ̀ jù ó ní àwọn aláàfáà yẹn bá ti jẹ́ pé ṣe ẹnìkan ẹ̀ ni a máa ń bá ìdojúkọ pàdé ń bẹ̀ tó pọ̀ èyí tó fi dàbí ẹ̀ náà ni pé sábà gbaṣẹ́ tó jẹ́ pé bóyá ọkọ jẹ́ Yorùbá ìyàwó jẹ́ Delta àbò jẹ́ Dó a máa ṣe mọ̀ kò ń rọrùn torí pé kí ni wọ́n máa fẹ́ kẹ́ kí bọ́n ṣe ń ṣe ní ọ̀hún tẹ̀mọ̀ báyẹn ṣe ń lẹ̀ bíbá ìwọ̀ bùnmí ni so culture wọn yẹn nígbà míì ò jẹ́ kó rọrùn but ṣe mọ̀ gẹ́gẹ́ bí ṣe téèyàn ti ṣe tó ti pẹ́ ẹ̀sìn máa ní oríṣi experience yẹn ló máa ń jẹ́ ká lè ṣe yọrí ṣe. experience náà jẹ́ ká lè ṣe yọrí ẹ jẹ́ ń béèrè lè ná wípé ní ìdíṣẹ́ alága yìí ẹ mọ̀ pé wọ́n sọ pé alága jókòó alága dúró ṣé alága dúró alága jókòó àyàtọ̀ wo ló wà láàrin méjèèjì. ẹ ṣe mà ṣe rí alága dúró ó ní alága tó stand fún ilé ọkọ
pé kí o sí o ẹ gbà mí sí o ilé ọkọ mo fẹ́ bá lọ o ilé ọkọ ni màá dúró fún òun ló máa ṣe agbẹnusọ fún ilé ọkọ òun ló máa dúró ṣùgbọ́n alága ìjókòó òun gangan ní master ceremony ló wà nílé torí pé ní iṣẹ́ alága dúró ilé ìyàwó níṣẹ́ máa ń pọ̀ sí because ẹni tó bá dúró fún ilé ìyàwó tá ń pè ní alága ìjókòó òun ló máa ṣe major iṣẹ́ jù tó wà ń bẹ̀ the little work ni ó jẹ́ ti ilé ti dúró máa ṣe àpò bàmí ìdè máa sọ pé tó máa fẹ́ gbéṣẹ́ fún wa wọ́n lè ní méjèèjì làwọn pé fún wa. ok wọ́n á gbé ìdúró àti ìjókòó pọ̀ fún yín. bẹ́ẹ̀ ni dáadáa lọ́pọ̀ bàbá ẹ̀ wọ́n máa ní no ìfẹ́ lómi ẹ̀yin ló mọ̀ fẹ́ kí bá mi ṣe méjèèjì àtìlé ọkọ àtìlé ìyàwó àtàlágà dúró àtàlágà jókòó ẹ̀yin náà ni mo fẹ́ àwa la máa mú òkè wọ́n gbé mi méjèèjì fún mi sí òkè mi máa mú colleague mi àbí lára àwọn student mi mo ti kọ́ tó ti dángájíá àbí lára àwọn tí mo mọ̀ pé yes àwọn akẹgbẹ́ mi tó jẹ́ kò lè lẹ́nu nínú industry alága yìí àwọn oníṣẹ́ o both side ẹni ẹ̀yin ni bàbá mi ṣe dúró èmi á ṣe jókòó lẹ́yìn ìyàtọ̀ máa ń bá kọ̀ tó tẹ́ máa ń kọrin èyí ló máa gbé bẹ́ẹ̀ ni tí bá yẹ pé méjèèjì ló gbé fún wa sí tí mo wà ní tí mo jókòó fún tí mo stand fún ìjókòó láti sílé ìyàwó là ń pè ní ìjókòó tí ẹni tí mo wá mú dání yẹn ṣe tó stand fún ilé ọkọ tá ń pè ní alága ìdúró òun náà gbọ́dọ̀ lẹ́yìn tó máa bá kọ̀ bẹ̀ tó máa ń kọrin èmi náà gbọ́dọ̀ lẹ́yìn tó máa bá kọ̀ mi tó máa ń kọrin ìyẹn ló máa jẹ́ kí iṣẹ́ yẹn balance. ṣé ẹni tó bá kọ̀ fún alága ìdúró kò tún lè máa sáré gbérin fún alága ìjókòó náà. ẹ ṣe kí gbogbo ẹ̀kọ́ lè ká lè balance ẹ̀ dáadáa náà ni torí pé gbà tí alága dúró alága ìjókòó sọ fún alága dúró pé ó yá o ẹ lọ bá mi mọ́kọ ìyàwó wa bẹ́ẹ̀ tàn tó lọ mọ́kọ ìyàwó wa kó máa fẹ́ kọrin bẹ̀ á fẹ́ sọmọ́lọ̀ tuntun bẹ̀ bákọ̀ bu tiẹ̀ ló máa tẹ̀lé lọ síbẹ̀ alága ìjókòó lè fẹ́ máa ṣàwọn kan lọ́mọ ẹ̀bẹ̀ fẹ́ máa kọrin ìlú fáwọn olù tó wà ń bẹ̀ yẹ wọn sì ṣe gbẹ́ everything bákọ̀ bu tiẹ̀ náà gbọ́dọ̀ báyìí bákọ̀ bẹ́ẹ̀ kan lọ́wọ́ á ní tó ti tẹ̀lé yẹn lọ tó yẹ máa ń kọrin lẹ̀ òní sẹ́lẹ̀gbẹ̀ òní dàtọ̀ ní balance dáadáa ojú wo lẹ́yìn wá ń wò táwọn ará ìlú àwọn mùtúmùwà tó fi ń wo iṣẹ́ yìí nísìn ṣé oye tí wọ́n ń kó lé ṣó wọ̀ tiẹ̀ bí èèyàn kan fẹ́ pè yín sí tẹ́ bá ní oye báyìí ni màá gbà o wọ́n ṣe máa ná yín àbí generally ṣó wọ̀ tiẹ̀. ẹ ṣe yes ma. ṣe rí kọ́ṣọ̀ tẹ bèrè yẹn àwọn míì mọ̀ ṣe mọ̀ pé ọmọ pé iṣẹ́ tí mo fẹ́ ṣe nìyẹn àjàjà wọn tó fẹ́ wọ́n máa rí yín lórí social media like mo yìí mọ̀ lórí social media yẹn náà because tẹ́tẹ̀lẹ̀ mi láti ṣiṣẹ́ mo ti lọ wọ́n rí pé ẹ dúró ó dà pé social media yìí bẹ́ẹ̀ni ó máa jẹ́ pé ìbí làwọn ètò tí ó ṣe pàtàkì ó ṣe pàtàkì so tẹ́kùn ní social media náà ti mú ìmọ̀ wọ́n rí iṣẹ́ náà ṣe sọ pé kè mo fẹ́ pè tó bá sọ pé báyìí ló fẹ́ gbà wọ́n lè sọ pé àwọn bọ́kàn tiẹ̀ láìkẹ́ yẹn kò sí ètò sọ pé fẹ́ gbà sáwọn ò ní gbà ó ṣe nígbà tó mo rí tó ba iṣẹ́ yẹn jẹ́ tó ba owó yẹn níbi ó ní pé àwọn ọkọ wà tá à ń pè ní àwọn alága jàgbà wọ́n lè ní kò dẹ̀ sí níbi tí ò sí ṣùgbọ́n tó mọ taste tó fẹ́ tó mọ̀ pé yes professional ó yàtọ̀ sí pé ẹni tó kàn mọ́ ṣe àbí tó mọ̀ kàn láì díà bóyá mo design ṣe kan sí mo wá ń wò yín mo wá ń wọ́ṣì yín àwọn experience díẹ̀ tí mo ti ní yẹn mo kàn attach pọ̀ èmi náà ti ń ṣe o so ẹlòmíì máa wọ̀ pé nígbà tí máa fẹ́ ní ibi àbí 200,000 tó fẹ́ ní 300,000 tó fẹ́ ní 150,000 tí mo lè ṣe nǹkan tó sọ pé kí n wá san 25,000 àbí tàbí ní màá wá ṣe lọ́fẹ̀ẹ́ ẹ máa ṣe lọ́fẹ̀ẹ́ fún yín ohun tó máa ń owó tí ẹ bá ti ná mi ti tó ó ti tó mi tó máa tó fẹ́ ṣùgbọ́n àdéhùn òdìdí táwọn bá lọ gba owó tẹ́ ẹ ná fún mi ti tó mi tó dẹ̀ ti lọ sí ibi iṣẹ́ tọmọ ìyá alágbájá àbí tó gbé ìyàwó àbọ̀kọ́ náà ló gbà tó lọ síbi ti friends wọn tó ní máa yẹ ṣe tó máa wá wò sí àwọn àrùn pé ìyàtọ̀ wà ń bẹ́ẹ̀ alága yóò ṣiṣẹ́ dáadáa iṣẹ́ yóò ṣe wọ́n ní pé ìyàtọ̀ wà ń bẹ́ẹ̀ wọ́n nílẹ̀ sọ pé àwọn làwọn lọ fún ẹni tó sọ pé ẹ má fún mi lówó rárá láti ná mi lówó so ìyàtọ̀ tó wà ń bẹ́ẹ̀ nìyẹn ṣùgbọ́n tó bá mọ̀ tó mọ̀ pé no mo ní taste mo ní choice mo mọ̀ tí mo fẹ́ á mọ̀ pé kò sí ẹtẹ́ni ọ̀sán kò fẹ́ gbà tóun nílé fún. kódà ẹ sọ lẹ́ẹ̀kan ní ẹ̀ tún máa ń kọ́ àwọn ọmọ ní alága dúró alága jókòó ṣe tú kí ni ẹ ṣe tú bára yín nídìí yẹn. ẹ ṣe yes ma. ṣe mọ̀ pé wọ́n ní pé iṣẹ́ tí yóò bá fi lọ́mọ lọ́wọ́ máa ń parun ni. bẹ́ẹ̀ni. táwọn kan ló bá fi láwọn náà lọ́wọ́ àlè má lè ṣe mọ́. bẹ́ẹ̀ni. so fún àwọn tó tún ń bọ̀ ẹlòmíì lọ́pọ̀ ṣe ẹ̀mọ̀ tó yá bí tó ti máa ti ṣe yẹn lọ́wọ́ ló máa wọ pé èmi náà dẹ̀ láìkì iṣẹ́ yìí o èmi náà dẹ̀ lè ṣe bọ̀ tí ò mọ bí o ṣe lè ṣe o tó lè gbé gbà tó lè láti ṣe lálẹ́ pé òkè
ká tó wá academy ká máa kọ́ àwọn èèyàn ṣe mọ̀ dẹ́ láti fi ran ẹkọ́nọ́mì ìlú wa lọ́wọ́ ṣe mọ̀ iṣẹ́ gan ò ṣe kò síṣẹ́ ń ta God bless you ẹ ṣe máa ń sà kò ṣe tó dà àwọn ò pé ṣe mọ̀ ìyẹn náà táwọn ìbá tún ṣiṣẹ́ yìí ó máa tún eradicate poverty kò sí àdínkù ṣé ìyàwó tó pé wọ́n máa ń jókòó sílẹ̀ tẹ́lẹ̀ ni ọkọ nìkan ló máa gbogbo bùkátà olórí dádì wa náà ni tí ìyàwó yẹn bá rí iṣẹ́ mi tó ń ṣe tó bẹ̀ sí support dádì torí pé a fẹ́ kílé gbogbo ìdílé kó jẹ́ ìdílé aláyọ̀ ṣé lẹ́yìn òní láyọ̀. ó di dandan. ó di dandan kílé yẹn kó láyọ̀. ó di dandan. torí àti ṣe gbé kalẹ̀ pé ok o ká tún ní academy ká máa kọ́ wọn ní iṣẹ́ alágàjoko tó ṣe lè ṣe táwọn náà ṣe lè di professional nídìí iṣẹ́ yìí dẹ́ni a tún máa ń ṣe kan tó pé àwọn kọ́ tó pé wọ́n ti kọ́ṣẹ́ tipẹ́tipẹ́ ṣé pé wọ́n ti fi iṣẹ́ mọ́ bọ́ tẹ̀ tó fi iṣẹ́ náà tó pé mọ̀ pé kò bá ti gba òde sí inú àtúnṣe upgrading náà. upgrading. yes alága tó ṣiṣẹ́ tẹ́tẹ́lẹ̀ tó. wá kọ́ṣẹ́mọṣẹ́. wá kọ́ṣẹ́mọṣẹ́ ìyẹn náà wà ní ọ̀dọ̀ wa náà tá a tún ṣe náà bẹ́ẹ̀ then online training náà dẹ̀ wà àwọn tó náà wọ́n bá jìn so a create platform wọn tó pé online láti máa kọ́ wọn Ọlọ́run máa ràn yín lọ́wọ́ ibi kí ni kátẹ̀wá pé ọmọ kan fẹ́ kọ́ṣẹ́ alága torí àwọn kan ń wò yín lé báyìí sí ohun wọn káwọn náà lọ kọ́ṣẹ́ alága wọ́n pé èèyàn fẹ́ mọ̀ ó máa tò tóṣù mélòó ìgbà wo sí ìgbà wo. ló lè fi mọ̀ ẹ ṣe rí àtètè mọ̀ nǹkan gbogbo iṣẹ́ náà ni ó wà lórí seriousness ẹni yẹn àti fọkàn sí ẹni yẹn àti determination ẹni yẹn ṣe pé nǹkan tó yẹn bá fẹ́ mọ̀ òyìn máa ní pàṣọ fún máa fi gbogbo ọkàn sí yàtọ̀ pé àyẹ̀kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ọkọ lọ́wọ́ sọ pé mo láì kí iṣẹ́ ìyàwó mi lọ́kọ àbí ọ̀rẹ́ kan ṣe mọ̀ bẹ́ẹ̀ tó bá ṣe yẹn bá wù gangan mo lè sọ fún yín pé tá a bá máa fi ní àárín 3 months oṣù mẹ́ta wọ́n á mọ̀ dáadáa ẹni yẹn máa mọ̀ á mọ̀ dáadáa ṣé tó wá ṣe alága yìí náà wọ́n mọ̀ tó lọ́jọ́ kan torí pé kí ni ogun lọ ni because ṣe mọ̀ tó bá ṣe bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ gbogbo iṣẹ́ náà ni practice make perfect tó bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn iṣẹ́ yẹn sí bóyá lù tí o gbéṣẹ́ fún ọ lélẹ̀ kó ló máa gbéṣẹ́ fún ọ lẹ́ni tó bọ̀ so a máa ń tún gbogbo gbà everyday ṣe classroom gbogbo wa la máa ń kẹ́kọ̀ọ́ kún ẹ̀kọ́ bóyá ń sìn o gba Abẹ́òkúta ló gbéṣẹ́ fún ẹ lọ láti o wá lọ gba iṣẹ́ Iléṣà lélẹ̀ ṣe gbogbo lọ ṣe bóyá ìwọ̀nba tó o rẹ̀ ní dúró nípa torí pé bá fẹ́ kọ́ wọn ṣẹ́ náà sí gbogbo olú yẹn náà la máa kọ́ wọn a máa kọ́ ní gbogbo orin ìlú a máa list gbogbo ìlú jọ a máa kọ́ ní gbogbo orin yẹn but ẹni yẹn náà ò ní dúró lórí yẹn ó dàbí iṣẹ́ nọ́ọ̀sì náà ni tàbá kọ́yàn iṣẹ́ nọ́ọ̀sì sí ó lè jẹ́ pé bí a kéèsì kan tí ò tí ì rí rárá ó máa pè wá bẹ́ẹ̀ ni ọ̀gá mi wọ́n complain pẹ́pẹ́pẹ́ fún mi kí mo tún lè ṣe fún wọn ẹ kọ́ sọ pé yá fẹ́lẹ́ èkú ṣe àkótó kó ti nímọ̀ ni ẹ tí ò bá nímọ̀ yẹn tí bá ládùn kankan yẹn fún gan kò nímọ̀ bẹ́ẹ̀ náà ni tó jẹ́ pé ó jẹ́ ẹ ti kọ́ níṣẹ́ alága yẹn láàrin oṣù mẹ́ta tó bẹ̀rẹ̀ fi ṣiṣẹ́ tó ti good tó bá tó bá àwọn kọ̀ọ̀kan pàdé tó pé wọ́n wá gbé wá bí ìlú tí ò sì ẹ̀ sí gbọ̀rí rárá lábẹ́ ọ̀run ni àbí tó ti ṣe dé ni ó tún lè pè wá náà so there is class after class bó o tètè wá ṣe graduation gan ìdánilẹ́kọ̀ọ́ sí ó ti tẹ̀síwájú ni ọ̀gá mi o ìlú àná tó gbé mi tẹ̀síwájú mọ́ o mo tẹ̀síwájú ni but mo sọ fún dáyé pé láàrin oṣù mẹ́ta yẹn ẹni ẹ̀ ṣì máa lè bọ̀ síta pé yá jẹ́ kí mi náà bọ́ sórí pápá kí n máa ṣiṣẹ́ lọ. láàrin oṣù mẹ́ta èèyàn àwọn tó fẹ́ kọ́ṣẹ́ alágàjọ́kọ̀ wọ́n máa lè mọ̀ àwọn tí wọ́n rẹ́dì láti fojú sí o torí ó ṣeé ṣe kéèyàn wá kó dẹ̀ sì máa ṣe ọdún méjì kó má tí ì mọ nǹkan kan ẹ jẹ́ ṣe báyìí yà wá ná àmọ̀ràn wo lẹ mú wá fún àwọn alága bíi tìyín tí wọ́n wà ń tà tí wọ́n ń ṣe alágàjọ́kọ̀ alágàdúró. ẹ ṣe àmọ́ tí mo fẹ́ mú wá náà ni pé ká jẹ́ ká máa ní ìfẹ́ ká mọ̀ pé gbogbo ọpọ pátá nínú industry yìí ọ̀kan ni wá. bẹ́ẹ̀ni. tó bá ti bí ilé ìyàwó ni mí sìn mo ti gbọ́ àwọn fẹ́ gbéṣẹ́ fún mi wọ́n wá bí wọ́n pé máa ṣé ilé ọkọ ṣọ́ọ̀tì ní alága wọ́n wá sí mi pé ilé ọkọ sí lálága o kí n má sọ pé ẹ̀mí sọ pé kọ́ máa wọ̀rí èmi tó láwọn kan ní wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tí ò dáa. sọ pé kọ́ máa wọ̀rí. ẹ má wọ̀rí àwa la máa ṣe gbogbo ẹ̀ fún yín ẹ sọ fún ilé ọkọ gbọ́dọ̀ mú alága kọ́kọ́ wá ẹ sọ fún alága tí wà lé ìyàwó ó máa ṣe gbogbo ẹ̀ àìnífẹ̀ẹ́ ni tá a bá nífẹ̀ẹ́ àmọ́ pé ẹni kò kí jẹ́ ojú kò lè greediness. ṣùgbọ́n tí èèyàn bá nífẹ̀ẹ́ àmọ́ pé ẹni kò kí jẹ́ kí lè fẹ́ wọ́n sọ pé tí alága nílé ọkọ ni kò sí wàhálà àánú pèrè ọkọ ni wá ènìyàn náà ìyàwó ṣẹ́mọ̀ ohun tó ti sọ fáwọn ènìyàn lásán gan wọ́n máa fún wọn nígbàgbọ́ nínú ẹ̀ tó ti fẹ́ lò tẹ̀sẹ̀ lẹ́yìn bọ́ ẹ má pè wọ́n àwọn alábàá máa ń ṣe gbogbo ẹ̀ kọ́ wọ́n máa ṣe bẹ́ẹ̀
kó jẹ́ ká máa fi ìfẹ́ ló ṣe nínú industry yìí ká máa fi ṣe láti máa ṣe kíni láti máa gbé àwọn lárugẹ. Tí aládàáwọ̀ tuntun ẹ̀ sọ tó dàbí ẹ̀ ni pé tá a bá pàdé ara níbi iṣẹ́ nìyẹn náà irú ìfẹ́ yẹn náà mo tún dó papọ̀ torí bẹ́ẹ̀ ni jẹ́ kó jọba yí wa pé ìfẹ́ ó máa ń kò í fẹ́ ó máa ń fẹ́ mọ́nà kejì ẹ̀ ṣe mà so tá a bá bára pàdé bóyá nísìnyí èmi mo wá ń jókòó mo bá ẹni tó wà ní ìdúró pàdé àjọ wa láti ibì kan náà tá a bá ti ra wa ká sọ adé ẹ̀kọ́ tó pé kí ni industry kan náà lájọ wa àtijọ́ mo rí ẹ̀kọ́ yẹn kọ́ lára àwọn onílù kò sí onílù tẹ́lẹ̀ mú lọ sóde tẹ́ bá wá pàdé onílù mi ń bẹ wọ́n pọ̀ sí wọ́n máa papọ̀ ni wọ́n ti mọ̀ra wọn rí nìyẹn mo fẹ́ kí àwọn alága náà ká máa ṣe bẹ́ẹ̀ tó bá ti bá pàdé tá a ti kíra wa ká mọ̀ pé yes ọ̀kan ni wá ká má máa sọ pé ẹlòmí àti ẹ̀fún máa fún pa ní bẹ́ẹ̀ ni èmi ti rí dáadáa wọ́n á kó múrù kí ni èmi àtún máa kanra torí èlò torí ṣéǹjì èlò ṣé ẹ̀gbọ́n tó Ọlọ́run tí ó fẹ́ kó jáde lápò àwọn tó fẹ́ kó lẹ̀ nítorí ṣéǹjì yẹn náà ni wọ́n ṣe máa bẹ̀rẹ̀ sí ní kanra láti bẹ̀rẹ̀ dé parí. kó tó sọ̀tọ̀ tán my sister tó ẹ lọ́mọkọ̀ ìyàwó wa kó tó sọ̀tọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. my sister òtítọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ ìfẹ́ náà ni ká máa fìfẹ́ ṣe. ìyàwó àsìkò wa ti sáré ṣùgbọ́n wọn bá wọn lè tẹ̀ ti bá wa sọ náà àti fi sọ́wọ́ sí my sister òtítọ́ kò dáa èmi ti rí lọ́pọ̀lọpọ̀ ìgbà tó jẹ́ pé àwọn tó fẹ́ ṣiṣẹ́ ní jẹ́ kán ṣe nítorí ẹ̀fẹ́ kán ṣàìn ẹ̀fẹ́ kán ṣe kínní bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ẹ̀fọ́ ìlẹ́fọ̀ láwo ojú ọ̀run dẹ̀rẹ́ ó tẹ́yẹ fò láì fara kanra wọn ẹ jẹ́ ká lọ máa yíwà padà gbogbo àwa alága tó pọ̀ṣì alága èmi nìkan ni mo wà ń bẹ́ẹ̀ èmi nìkan ni mo mọ̀ ṣe èmi nìkan ni mo lè ṣe my sister òtítọ́ ìyàwó ẹ ṣeun gan ni àdúpẹ́ ìgbà àpẹ̀yìn wá sórí ètò ìjíròrò òwúrọ̀ ẹ̀dẹ̀ dá wa lóhùn ẹ ṣé àdúpẹ́ iṣẹ́ yín ò ní bàjẹ́ iṣẹ́ yín ò ní dìṣẹ́ a sì ń retí yín ẹ ti ṣèlérí fún wa wípé ẹ ń padà bọ̀ wàá ṣe iṣẹ́ ìránṣẹ́ fún wa nítorí a fẹ́ tiẹ̀ béèrè pé iṣẹ́ ìránṣẹ́ báwo ló ṣe bẹ̀rẹ̀ àráyè sọ̀rọ̀ débẹ̀ àsìkò wa ò ti sáré ẹ bá ń sọ gbogbo ibi tí àwọn aráalé àti bá yín pàdé lórí ẹ̀rọ ayélujára Facebook o Instagram o YouTube o Twitter o Google o TikTok o àti gbogbo ẹ̀. ẹ ṣé gbogbo yín aráalé yes ma ẹ kú àtàtàrọ ẹ kú farabalẹ̀ yín lórúkọ Jésù lọ́wọ́dì yín mú kò ní rẹ̀yìn kò ní sú yín àgọ́ra yín ò ní ṣàìsàn lórúkọ Jésù ní orí Facebook wọ́n lè bá mi pàdé Adenike Titi Alayo Adigun wọ́n ní Facebook ní Instagram ilé aláyọ̀ alága ilé aláyọ̀ alága _ ilé aláyọ̀ ìyẹn ní Instagram bẹ́ẹ̀ ni wọ́n ní Facebook Adenike Adigun Titi Alayo ní Facebook wọ́n máa bá mi pàdé níbẹ̀. ó dáa gbogbo ibi tí a máa ti bá ìyá wa pàdé ni wọ́n ti ṣàlàyé fún wa yìí tẹ́yìn bá ní nǹkan kan tàbí èkejì tẹ́ fẹ́ bá wọn sọ bẹ́ẹ̀ ń jẹ́ fẹ́ kọ́ṣẹ́ alága ni àbẹ́yìn fẹ́ kàn bá yín so àwọn ọmọ yín pọ̀ ni ẹ̀yìn ṣáà ti àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wọn ẹ gbá wọn láago wọn á dá yín lóhùn kídùn kó pọ̀ sókè òun báyìí òun náà ní ọbẹ̀ oge oníyanṣẹ́ ọlọ́kà ṣe gbogbo yín tá a jọ ṣètò tẹ̀ ní gbogbo yín pátápátá la ké pé ẹ ṣeun gan ni tẹ́ bá wa dúró tẹ́ bá wa bùtọ́ láńbẹ̀ tẹ́ ẹ pé yàn wá lẹ́mọ̀ bẹ́ẹ̀ dẹ̀ rí ẹ pé ọbẹ̀ wa pàdé mi ń gùn pa ni àṣàjọ jẹ́ bó sì dùn mọ̀ràn yín orúkọ tèmi ò tí yí padà Ọlá Onabajo ni mo ń jẹ́ ayọ̀ olúwa ṣe ọlá fún mi aláṣàkẹ́ tí ń gbọ̀ngàn tí ó kọ́ mọ̀ tẹ́ bá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ bá mi náà sọ ẹ tí àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí mi àti Onabajo Ọláwálé gbogbo social media mi pátápátá tó bá jórí Kaftan television ìbálẹ̀ tí fẹ́ bá a sọ̀rọ̀ at Kaftan TV Yorùbá ẹsẹ̀ gbogbo òrùngbà ìṣọwọ́ ẹ̀tẹ́gbà àtẹ̀jíṣẹ́ ìṣọwọ́ gbogbo ẹ̀ la máa rí tàbí máa fún yín ní èsì tó dára bá a ṣe wá ń dágbére lé ní pèrè àtàyọ̀ náà láti pàdé ìyá wa ẹja jọ máa juwọ́ sáwọn ará ilé pé ó dàbọ̀ ó dìgbà kan náà bye bye. ètò ìjíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí lọ ní ìgbà ilé ìkíni káàbọ̀ kí n tún máa fi kí ní pé ẹ̀kú àmójúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò ìjíròrò òwúrọ̀. ètò yìí lọ ní ìlànà ìṣẹ́gbọ́. Kaftan television yẹn mú ìjíròrò òwúrọ̀. gbogbo ìkan pàtàkì láwùjọ la máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ.
most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú láti ọ̀fà society. Pẹ̀lú Ọlá Onabajo lórí Captain Television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Yorùbá sí ẹ máa yí kò rẹ o ẹ máa wo Captain